wọ́n gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú pé kí wọ́n má gbàgbé ọjọ́ ìdájọ́ níbi tí gbogbo ènìyàn yóò ti jẹ́wọ́ iṣẹ́ ọwọ́ wọn, kí wọ́n sì gbé ayé tó nítàn àti ipa rere lásìkò tí wọ́n wà ní òkè ìpẹ́. Ẹni ọ̀wọ̀ Ọláyínká Ọládòsù ni ó sọ àwọn ìkìlọ̀ yìí jáde níbi ayẹyẹ ààyè àti ìsìnkú màmá wa Josephine Olaleye eléyìí tó wáyé ní ilé ìjọsìn ìjọ àgùdà ti Anthony mímọ́ ní Awẹ́. Fúnkẹ́ Amọ́lé ló jábọ̀ ìròyìn, ẹgbẹ́ ìròyìn náà síwájú sí i. Olùṣọ́-àgùntàn ẹni ọ̀wọ̀ Ọláyínká Ọládòsù nínú ìwàásù rẹ̀ ló ṣàpèjúwe ikú bí eléyìí tó pa dandan fún oníkálukú nígbà tó ń yànnàná rẹ̀ wípé màmá Josephine Olaleye bó tilẹ̀ jẹ́ pé màmá ti papòdà ṣùgbọ́n àwọn iṣẹ́ rere tí ìyá yìí gbé ṣe ni yóò jẹ́ ohun ìrántí títí láéláé. Ó tún ṣàpèjúwe màmá Josephine gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn ń wo àwòkọ́ṣe rẹ̀ nínú ìjọ, ẹni tí ó sì fi ara rẹ̀ jìn fún iṣẹ́ Ọlọ́run. Wọn ò jẹ́ kí àìlera wọn kó dí wọn lọ́wọ́ iṣẹ́ ìgbàgbọ́ wọn. Wọ́n ṣiṣẹ́ ìgbàgbọ́ wọn títí dé òpin. Bóyá ìdá mẹ́wàá ni kí á ran ẹlòmíì lọ́wọ́ ká gbàdúrà, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe nígbà ayé wọn. Sí àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti alábàágbé màmá Josephine, wọ́n tọ́ka màmá bíi ọmọlẹ́yìn Kristi tòótọ́, obìnrin tó ní ìwà ìrẹ̀lẹ̀ tó sì tún ní ipa tó ń kó ní ìgbésí ayé ẹnikẹ́ni tó bá bá pàdé nígbà ayé rẹ̀. Èèyàn dáadáa ni ó tọ́jú àwọn ọmọ wa dáadáa. Torí ìjìyà tí wọ́n làwa fi rí débi tá a dé lónìí. Màmá mi ó jẹ́ èèyàn gidi, ó dẹ̀ tọ́ ọmọ, ó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, ìyàwó ò fi wá ṣeré rárá. Lẹ́yìn náà ni wọ́n gbé ara màmá Josephine wọ́ká ilẹ̀ sùn. Màmá Josephine Olaleye ló kú lẹ́ni ọdún 84. ọmọ àti ọmọ ló gbẹ̀yìn màmá Josephine Olaleye. Ìgbé màmí báyẹ̀ fún wa.